Welcome to Lekan Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Ọ̀rọ̀ rẹ o, àbúrò Ayọ̀ Fáyọ̀ṣe ó jáde tán, ó sọ̀rọ̀, ó faraya lórí ìwà tí ọmọ Fáyọ̀ṣe tí ó wù láti máa lérí mọ́ màmá wọn wípé òun máa lé síta. Ó dẹ̀ tún sọ kùnbákùngbé ọ̀rọ̀ náà, ó fi ránṣẹ́ sí ìyàwó Ayọ̀ Fáyọ̀ṣe. Ó ní òun náà wà lára àwọn tí ó ń da àárín fámílì, àárín ẹbí rú, pé ìgbà tí Ayọ̀ Fáyọ̀ṣe àti Isaac táàrin wọn gún kò sẹ́ni tó pèsè, pé wá dìsìn ó di pé èdè àìyedè ó ṣẹlẹ̀ láàrin wọn. Fáyọ̀ṣe wá ń sọ̀rọ̀ sí màmá àwọn tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tó le, ọ̀rọ̀ tó lágbára ni àbúrò Fáyọ̀ṣe tó jẹ́ obìnrin ló fi ránṣẹ́ sí Fáyọ̀ṣe wípé àgbàlagbà ni, ó yẹ kó dúró nípò àgbà gẹ́gẹ́ bí ẹni tí orúkọ rẹ̀ tàn káàkiri. Òun ló yẹ kó ṣe àyàgbàǹgbà tó yẹ kó síwájú láti parí gbogbo aáwọ̀ tó bá wà láàrin àwọn ọmọ ìyá wọn, pé but Fáyọ̀ṣe ò gbọ́. Ó ń lo agídí, ó ń lo ọkàn wípé òun lówó dání, òun tún jẹ́ ẹni tí àwọn ayé mọ̀ káàkiri. So ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí àbúrò Fáyọ̀ṣe tó jáde síta tí ó sọ. So yín tẹ́ bá jẹ́ fíwáàsí wa ìpàdé for details lẹ́kùnrẹ́rẹ́, ẹ ṣé gan ni. Hello Fèyíṣará Fáyọ̀ṣe. Hello Fèyíṣará ọmọ Mákindé. Hello Ayọ̀ Fáyọ̀ṣe o. Ayọ̀ Fáyọ̀ṣe Fèyíṣará. Ayọ̀ Fáyọ̀ṣe Fèyíṣará Fáyọ̀ṣe. Boybe. Wọ́n ní èyí ọni ọdún Boybe. Àbá ọni ọdún Boybe. Ọni ọdún gangan Boybe. Ayọ̀ Fáyọ̀ṣe àbúrò ẹ̀ ló ń sọ̀rọ̀ bọ́sẹ̀. Ìyàwó ẹ̀ ọlọ́run gígùn LSU sọnù. Ìyàwó òṣì, ìyàwó olórí burúkú. Ìyàwó tó ń pa ìyàwó lẹ́kún. Mi ò bú ìyàwó ẹ̀ rí, mi dẹ̀ bá ìyàwó ẹ̀ jà rí. Nǹkan kan ò pè mí àti ìyàwó ẹ̀ pọ̀ rí. Even though tá a jọ gbé ní London, nǹkan kan ò pè mí àti ìyàwó ẹ̀ pọ̀ rí. Ọmọ ẹ drug dealer, ọmọ ẹ àbí kẹ́yìn ẹ drug dealer. Ó wá lórí láyọ̀, ó pe ìyá tèmi. Ó nọ́mbọ̀ wá náà ìyá mi. Wọ́n bọ̀ wá náà ìyá mi nínú ilé ẹ Ayọ̀. Ìyàwó ẹ jókòó síbẹ̀, ìyàwó ẹ ọlọ́run gígùn LSU olórí ibú. Ìyàwó tí ò lóye ẹ̀rìngì ẹ̀yìn obìnrin LSU òṣì. Tó jẹ́ pé ejò ni yín, ọká ni yín. Ayọ̀ Fáyọ̀ṣe. Ìyàwó ẹ olòṣì olórí burúkú. Ṣé o mọ̀ pé mo ti pè ẹ́, ò gbé kọ́ọ̀lù mi? Ó gbé kọ́ọ̀lù mi, mo sọ fún ẹ, àwọn ọmọ ẹ. Pẹ̀lú ìyàwó ẹ wọ́n jókòó síbẹ̀, wọ́n náà fẹ́ wá lé ìyá mi. Ìyá ẹ, wọ́n náà fẹ́ wá lé bọ́ta nù lé. Wọ́n ń retí wọn o. Wọ́n náà ti pé Ọọ̀ni Ifẹ̀. Ẹ jọ̀ọ́ Ọọ̀ni. Ẹ má bẹ Ayọ̀ àtàwọn ọmọ ẹ̀ kọ́ má lọ lé ìyá ẹ̀ kó ònú lé o. Ọọ̀ni Ifẹ̀, ẹ mọ fámílì dáadáa. Ẹ mọ fámílì Fáyọ̀ṣe yìí dáadáa. Ẹ mọ fámílì Olúwayọ̀ṣe Fáyọ̀ṣe yìí ẹ mọ̀ dáadáa. Ẹ má bẹ Ayọ̀délé Fáyọ̀ṣe pẹ̀lú àwọn ọmọ ẹ̀ kọ́ má lọ lé ìyá ẹ̀ kó ònú lé o. Ẹ má lọ bẹ̀ ẹ́ o. Ìyàwó ẹ̀ ọlọ́run gígùn. Ìyá mi ló mú ìyàwó ẹ̀ wá bá ní London lọ́dún náà lọ́hùn. Ìyàwó ọlọ́run gígùn tó pẹ́rẹ́ LSU. Ẹ̀yin SU òfò, ẹ̀yin LSU onísọnù. Ẹ̀yin LSU rádaràda tẹ́ máa gbé Bible. Ẹ máa gbé Bible òṣì káàkiri. Ẹ̀yin nìkan lẹ mọ Ọlọ́run, ẹ̀yin lẹ mọ Ọlọ́run, ẹ̀yin olórí burúkú dédé. Àwa tá a mọ Ọlọ́run gan abẹ́ta yín. Ká ní wípé ìyàwó ẹ̀ aláyé bí bàjẹ́. Ká ló wọ́ sínú ilé tó jẹ́ wípé ọkọ ẹ̀ ló máa rán àwọn àbúrò ẹ̀ lọ sí school. Ká ní ọkọ ẹ̀ ló máa rán àwọn àbúrò ẹ̀ lọ sí school, ló máa fà wọ́n fọ́kọ. Kò máa ní jẹ́ kán ṣe é kẹ̀. Níyàwó lórí burúkú yìí, ìyàwó olòṣì tó mú wá láti Ìbàdàn. Ó wá pé ojókòó síbi ọmọ ẹ̀ drug dealer last born ẹ̀ Bólúṣùkú. Ó ń pè ya tèmi wípé ó ń bọ̀ wá nà mọ́nú ilé. Ṣé ọmọ ọkùnrin gidigbo mẹ́rin ló kó dání? Bó ṣe máa nà wọn náà mọ́nú ilé nìyẹn. Ayọ̀ mo pè ẹ́. Ó pè mí sí party ẹ̀. Mo ní mi ò wá tó kò disrespect ìyá mi. Ó lè disrespect ìyá tó jọ bí wa kó ní kí máa dẹsẹ̀ lẹ́sẹ̀ kí máa bọ̀ ní party. Awi tó ní mo disrespect ẹ. Jọ kí ni mo fi disrespect ẹ nínú yẹn?
tí wà tá Isaac bá jà àbúrò ẹ̀ Isaac mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ títí tí bí ọmọ ọ̀yá sì jà second born ní ẹ last born ló ní mí mo ti bẹ́ẹ̀ títí bí ọmọ ọ̀yá sì jà mo ní ẹ̀gbọ́n mi ìwọ ló lè parí ìjà tó ń ṣẹlẹ̀ nínú ẹbí mo ní ìwọ ló lè parí ìgbà tí wà tá Isaac tẹjọ́ ń wọlé tẹjọ́ ń wòde tẹjọ́ ń wọlé ta ló mọ̀ sí nígbà tẹjọ́ lọ wàdà tẹjọ́ ń travel tẹjọ́ ń ṣe gbogbo ẹ̀ jọ ta ló bá yín dá sí kò sẹ́ni tó pè sí nígbà tó bá sọ fáìtìkì kó máa bú gọ́vnà ìlú kan kó máa bẹ́ẹ̀ bú lágbájá jọ ta ló pè sí nígbà yẹn kò sẹ́ni tó pè sí ìwọ tó bá ti rán ènìyàn kó máa bẹ́ẹ̀ bú ènìyàn lọ́jọ́ kan náà ejò yẹn máa kọjú sí ó máa ṣan ẹ̀ ó mọ ni Ayọ̀délé mo ti bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ìyá wa mo ní jọ́ ìyá yìí àgbàlagbà ní kí ló ṣe fún ẹ oní ẹ kì í bá Isaac sọ̀rọ̀ jọjọ fẹ́ kó lo Isaac ní Isaac is almost 60 jọjọ fẹ́ kó mẹ́ba ti Isaac kó máa ná Isaac almost 60 year old ni mo bẹ́ẹ̀ ẹnu ló fi ń sọ̀rọ̀ ẹnu ló fi máa bá sọ̀rọ̀ ìyàwó ẹ olórí burúkú olòṣì ìyá nígbà tó jẹ́ pé ìyá mi ló mú wá bẹ́ẹ̀ ní London yìí lọ́dún náà lọ́hùn ó ti gbàgbé ní jẹ́ kí n ṣí ẹ níyè nígbà tí ìyá mi Túndé Adésọ̀yà máa wò mí jọ sún síwájú ó jẹ́ lè testify sínú pé ìyá ní ìpapò lórí burúkú ni àfi tó bá fẹ́ sọ̀rọ̀ Túndé Adésọ̀yà àfi tó bá fẹ́ sọ̀rọ̀ lókù nígbà tí ìyá mi mú Fèyí Ṣara ọlọ́run gígùn SU sọnù tó mú wá bẹ́ẹ̀ ní London gbà tó ní kó bẹ́ẹ̀ mú ìyàwó wá ó ti gbàgbé pé ó ti yá mi mọ́ta nínú òtútù olóbìnrin tó ní kó bẹ́ẹ̀ mú wá kọ́lé ilé oníyàwó tó fẹ́ fọ́ ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ọmọ kọ́ mi bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ yín láti jọ mo dákẹ́ mo jọ ń wo gbogbo fámìlì yín mò ń wù ẹ́ mi ìsàn kankan mo dákẹ́ mò ń rí ẹ̀rẹ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀ mò ń ṣe é dáadáa ẹ̀gbọ́n mi pẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi jọ wọ́n wá bí ẹ lé wọ́n bí orí ẹ mọ́ ìdí ẹ ọmọ ẹ ṣúkú ọmọ ẹ jọjú ọmọ ẹ nìgbà wọ́n wá ń pè ìyá tèmi wípé bọ̀ wá lé bọ́ta nílé tí wọ́n bá lé bọ́ta nílé àsàrà ló máa sọ́pà gbogbo yín tí ò bá lọ lé bọ́ta nínú ilé ó ti gbàgbé pé wọ́n ló sọ fún màmí pé kó lọ ta àwọn ilé tó ní wípé kí ló fẹ́ máa fi lé ṣe inú fúláàtì yẹn ìgbà tí ẹ̀gbọ́n mi tó ṣaláìsí ìwọ ló ní kó máa bọ̀ láti Ìbàdàn ló dẹ̀ fi mọ́nú fúláàtì tó fi sí ló fi mọ́nú fúláàtì yẹn bógìrì ṣe ń wọ́ lomi ń sun síbẹ̀ ló jókòó síbẹ̀ wàá máa sọ̀rọ̀ wàá máa dún ká wàá máa dún kó mo dẹ̀ ń bẹ́ẹ̀ lójoojúmọ́ mo ní ẹ̀gbọ́n mi ìwọ ló lè parí ìjà yìí mo ní màmí ò lè ná Isaac ṣé ìyàwó lè ná Isaac ẹjọ́ gbogbo yín tẹ̀ ń wò mí which one of you as an older person now can your parents pick you and beat you? Of course it's not possible. Your parents cannot, if you do something wrong, your parents can only talk. They can only talk. But if you are the elder, opera ni àgbà, opera ni ó fẹ́ ká treat ẹ bí olórí ilé, you want us to treat you like the head of the house. Ṣùgbọ́n o ní wà head of the house. Ìwà rírùn ló ní ayọ̀, ìwà àti ìyàwó ẹ olórí burúkú. Ká ní wípé ìyàwó ẹ wèrè yìí, ìyàwó ẹ lẹ́sìn sọnù ọlọ́run gígùn yìí. Ká tiẹ̀ ló wá lo cream ṣe bí kò bá bẹ́tà. Ká níyàwó ẹ̀ lo cream tó kó yẹ ìwà anú ẹ̀ ó ju ìwà àwọn tó lo yẹ́rìgì. Ṣẹ́rẹ́ yìí tẹ̀ ń bóra, tẹ̀ ń lo yẹ́rìgì, tẹ̀ ń dó fòtòfòtò, tẹ̀ ń ṣe kíní káàkiri, tẹ̀ ń ṣoògùn. Ìwà yín bẹ́tà ìyàwó Fáyọ̀ṣe ìwà yín bẹ́tà bàjẹ́bàjẹ́. Ṣé kí bó ṣe dákẹ́ yẹn? Èṣù ilé wa lẹ̀ ń wò yẹn. Èṣù ilé wa òun lẹ̀ ń wò yẹn. Ìyàwó Ayọ̀ Fáyọ̀ṣe èṣù ilé wa ni. Ṣé o mọ̀ pé mi bá yín lọ́wọ́ sọ́rọ̀ ẹ̀ látijọ́ yìí? Mi ò bá yín lọ́wọ́ sí. Ilé yín ní Westfield máa gbé bánà débẹ̀. Gbogbo bí tẹ́ ẹ nílé sí London ni màá lọ bá yín gbé bánà lọ síbẹ̀. Pé ẹ gbà mí o, tí nǹkan bá ṣe ìyá mi. Màá dún ẹ láti wájú, màá dún ẹ látẹ̀yìn. Ṣé o mọ̀ pé mi ò ṣọmọ Nàìjíríà rere? Wọ́n dẹ̀ mèmí ní London pé má gbádùn lórúkọ mi. Màá dín fún ẹ jẹ nígboro London. I am okay. It's been a while. I miss you here too. Èmi, Ayọ̀ Fáyọ̀ṣe, mo sọ fún ẹ. Àárọ̀ ìmọ̀ títí pè ẹ́. Mo ní ọmọ ẹ pé àwọn ọmọ ẹ àti ìyàwó ẹ wọ́n pe ìyá mi. Wípé wọ́n bọ̀ wá lé bọ́ta nínú ilé. Wípé tí ọmọ ọ̀dọ̀ ẹ àti gate man tó bá jáporó, wípé wọ́n máa nà wọ́n mọ́. Kò ní dáa fún ẹ, kò ní. Èèyàn ṣe bá dé 65 ló ń sọ̀rọ̀ ọkú. Joshua ti lọ forí ẹ bẹ̀rí pé tó bá ti pé 65 ló máa kú ni. Ìyàwó ẹ olòṣì máa ṣàǹfààní. Ká sọ wípé nínú ẹbí èmi rí sórí ibi tèmi ti fi ọkọ rí. Ibi tí èmi ti fi ọkọ.
àwọn mẹ́ta nínú àkọ́bí ilé wọn third born wọn aya wọn mo mú wọn wọ̀lú òyìnbó yìí mi ò gbà wọn ò fún mi ní omi rí nínú ilé yẹn omi wọn ò fún mi rí ní ìlú ilé yẹn títí kan ọmọ ẹ̀gbọ́n ẹ̀ mo tún mú wá lù yìí ọmọ kan ṣoṣo tó bí yẹn mo mú wá lù yìí mo ṣe sí ilé ọkọ ò ṣe fèmí ibi tèmi ti lọ́kọ alábàámùsà ni wọ́n èmi ò lórí ọkọ olówó ṣùgbọ́n mo fẹ́ wọn bẹ́ẹ̀ ilé ibi tèmi ti fọ́kọ mo ra mọ́tò fún bàbá ọkọ mi mo ṣí ṣọ́ọ̀bù fún ìyá ọkọ mi ìgbà kan lòun àtayọ̀ ó lòun àtomi ó lòun àta gbogbo tó lòun fẹ́ tà ni mo fi tẹ́ lọ́rùn even àti mo jí ẹ̀gbọ́n mi ó máa make sure pé gbogbo mọ́tò tó kó wá láti London èyí tí ò tà mọ́nú kan ní sí airport ọ̀dọ̀ bàbá ọkọ mi ló máa kó lọ kí bàbá yẹn lè rówó náà ìyàwó ẹ who she help ẹjọ ẹ bá ń bí léèrè who she help ká sọ wípé àwọn àbúrò ẹ Ayọ̀délé ká ní àwọn àbúrò ẹ ìgò bẹ̀tà ni wọ́n tó wá ń retí ẹ kó rán wọn lọ sí school irú ìyàwó olóṣì olórí burúkú tó gbé dání kò lè jẹ́ kó help àwọn àbúrò ẹ èwo ló rán lọ sí school nu gbogbo wa okay o lè fẹ́ lọ rán lọ St. Teresa 6 months kò ní dáa fún ẹ ṣé o mọ̀ pé bí 10 years lèmi àti ẹ ṣe jà tó lọ́rọ̀ owó kan pè mí àti ẹ pọ̀ bọ́sí bí wá gbọ́rọ̀ orí ẹ lẹ́ni ayé ò ní dáa mo ṣì pè ẹ́ ní last week mo gbogbo voice note wa ló wà lórí fóònù mi mo ní ẹ̀gbọ́n mi ìwọ ló lè parí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú family gbogbo ìgbà ni mo máa ń sọ fún ẹ máa ní bọ̀dayọ̀ gov ẹ̀yin lè parí ọ̀rọ̀ yìí máa lẹ́yìn lè parí ọ̀rọ̀ yìí mo ní màámi tí ìwọ àti màámi bá jà torí ìwọ àti màámi torí ìwọ àti Isaac ń jà ò ní fún màámi lówó oúnjẹ torí ìwọ àti Isaac màámi ìgbà tí màámi pé 70 when she turned 70 did you come to her birthday? You did not come because you are fighting Isaac because of 6 million naira olórí burúkú ni ẹ o fẹ́ gbọ́rọ̀ ni ṣé o mi pé mi bẹ́ẹ̀ dáǹsì láti jọ ẹ tí àwọn ọmọ ẹ Ayọ̀fáyọ̀ṣe tí wọ́n bá lọ lé màámi bọ́ta nù lẹ́yìn ayé ò ní dáa ṣé orí ikú tó pè sí rẹ yẹn nígbà tó ń ṣe bẹ́ẹ̀ dé 65 yẹn ikú náà ló máa pàpàpà ẹ tí ò bá lọ tí àwọn ọmọ yẹn ò bá lọ lé bàbí síta lẹ́ni ayé ò ní dáa àti wú àtàwọn ọmọ ẹ ìwọ ló ń rojọ́ lọ ní ọmọ yìí ọjọ́ mi wà ní o ti fún ọmọ yẹn nílé oní òtì tó bá ti gbowó olé olófin mu drug ni wà tí lọ gbalé padà ìwọ náà ló máa bá màámi nínú ilé yẹn wo má jẹ́ sọ̀rọ̀ ṣé ọmọ kan tí mo sọ nípa ọmọ ọ̀dọ̀ máa no Ayọ̀ má jẹ́ kí n sọ̀rọ̀ Ayọ̀ má jẹ́ kí n sọ̀rọ̀ èmi àti ẹ ti wà too close ju kó jẹ́ kí n sọ̀rọ̀ lọ má jẹ́ kí n sọ̀rọ̀ èmi àti ìyàwó ẹ̀ lájọ lọ́rọ̀ ìyàwó ẹ̀ olórí burúkú rádaràda yẹn fèyí ṣara ọlọ́run gígùn ẹni tí ì ṣe rí ẹ̀yin obìnrin Nigerians you Nigerian women I'm telling you you guys listen to me you go to church you don't have God in you. I'm an atheist. Even though I was born into a Christian home, I've decided to not even serve God anymore because of what I've seen in my own family. Irú àwọn èṣù láàlú tá fẹ́ nírú ìyàwó yìí. Irú àwọn èṣù láàlú tá fẹ́ nírú ìyàwó yìí. Ṣé ìyàwó lélẹ́yìí? Ẹjọ́ imagine wípé ká sọ wípé I need the help ẹ̀gbọ́n wa. Eléwèrè eléyìí ò lè dá sí. Ẹ jọ̀ọ́. Nígbà tó wà London tí mo gbé nílé ọ̀dọ̀ ẹ mo jẹ́ £5 mo jẹ́. Eléri ibu ni eléri ibu fèyí ṣara eléri ibu ni ẹ ń bá rí ẹ tó lórí ẹrìngì tó lọ make up wọn ní she's a mother of God she's a mother of God ó jókòó síbi àwọn ọmọ ẹ wọ́n ń pe ìyá ọkọ ẹ ìyá tó mú ẹ lọ sí London ìyá yìí tó mú ẹ lọ London wá bá ọkọ yẹn tí ọkọ yẹn tó ti ìyá yẹn síta tí ò jẹ́ kó wọnú ilé torí wípé ó ní ìwọ kọ́ lòun fẹ́ ìyàwó tóun fẹ́ ṣé wọ́n ti pé ìyàwó tó fẹ́ gbà yẹn ń jẹ́ Bọ́sẹ̀ ní ìyàwó tí Ayọ̀délé fẹ́ nígbà Ayọ̀ má jẹ́ ń sọ̀rọ̀ torí àtijọ́ yìí mo dákẹ́ má jẹ́ ń sọ̀rọ̀ ká ní kì í ṣe ìwà táwọn ọmọ ẹ wù lẹ́ni àti ìyàwó ẹ tó ń pe ìyá mi wípé ń bọ̀ wá lè bọ́ta nulẹ̀ mi ní ṣe fídíò fún ẹ mi dẹ̀ ní dákẹ́ lórí ẹ̀ gbogbo bí tí ilé ẹ wà London máa gbé bánà fún ẹ tí o bá já mi lórí ẹjọ́ bàbá Ọọ̀ni Ifẹ̀ mo bẹ̀ yín o please Ọọ̀ni abẹ́gùnà you know the story of this family very 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 well you know everything that's going on in this family you know everything please don't beg Ayo not to tell his children to not chase his mama away from house yo.
olówó tú kọ́bọ̀ o rí lẹ́kọ́ fún yẹ o rí mọ́tò rà fún yẹ o tún wá gbé sínú àparùtù lé tírí inú fúláàtì tó ohun mọ́ bẹ̀ ẹ tún wá ń tírẹ́tì yẹn pẹ́ ń bọ̀ wá lè jáde tí àwọn ọmọ ẹ̀ ò bá lọ lè jáde ayé wọn ò ní dáa wọn ò ní ṣoríire Fèyíṣará sórí ìpọ́njú tí ọkọ ẹ fi fún ìyá mi ní ọjọ́ alẹ́ ọmọkùnrin 4 ló ní lọ́wọ́ wọ́n máa ṣe ṣẹ́gẹ̀ 15 fún ẹ sórí èsù ẹ tó ṣe yẹn Fèyíṣará èsù ẹ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó máa gé kàjẹ́ destiny tẹni tó dé láyé àmẹ́ tó ń bọ̀ sórí tó bò mọ́ra yẹn tó rẹ̀ kiri mọ́ òun náà ni kó máa bò mọ́ra o ọkùnrin gidigbo 4 ló wà lọ́wọ́ ẹ̀ irú tó ń ṣe fún ìyá mi lọ́jọ́ alẹ́ ní gbogbo sórí ní ìgbà kan ìyá ọkọ mi nígbà tí ìyá ọkọ mi tí ó ní mo ṣẹ̀wọ̀n she now took me her friend called me and said let us talk and the friend said to me pé talk I said I knelt down it was at Peckham that day this was 2001 year 2000 I knelt down I said please madam mama ṣé ní gbogbo nǹkan tí mo ṣe fún yín pátá mo gbà á ládùúrà pé nínú ilé yín kí n bí ọkùnrin mo ní mo mọ̀ pé nínú ẹbí yín mo ì máa kúrò ńbẹ̀ o torí ilé yín ò sàn mí ilé yín kò sàn mí ṣùgbọ́n kí n tó kúrò ńbẹ̀ mo máa bí ọkùnrin ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ bí ọkùnrin sínú ilé yín ni wípé mo fẹ́ kí ó jẹ́ pé gbogbo nǹkan tí mo ṣe fún yín Màmá Adédayọ̀ Adéretí mo fẹ́ kí ìyàwó ọmọ mi kó ṣe fún mi ní ìlọ́po 10. That woman looked at me and said, don't say that. Money, no, I will say it. Because mi ò ṣe ìkà sí ìyá ọkọ mi. Kí inú ìyá ọkọ mi dùn ni mo fẹ́ títí mo fi kúrò lé wọn. Money, everything I do for ìyá ọkọ mi. Ìgbà tí orí mi máa sọ̀rọ̀ báyìí, tí máa lóyún báyìí mo bí ọkùnrin, inú mi dùn ni. Torí mo mọ̀ pé mo ṣoríire. Mo mọ̀ pé mo ṣoríire pé ọmọ mi á tọ́jú mi, ìyàwó girlfriend di ọmọ mi lásán gan ó ń tọ́jú mi girlfriend kò tí ì níyàwó girlfriend ẹ̀ lásán ó ń tọ́jú mi ká tó wá sọ wípé tó bá má rí tán Mrs. SU sọnù olórí burúkú Fèyíṣará ọlọ́run gígùn jẹ́ kí àwọn ọmọ ẹ̀ kọ́ máa lọ lé ìjà ọkọ ẹ̀ bọ́ síta nílé nísìn tí wọn ò bá lọ òfò ló máa ṣe òfò lómi ẹ̀fọ́ ń ṣe òfò ló máa ṣe ẹ ti ṣe jíjó ìjà káwọ́ òṣì yín tẹ́ fi ṣe bá dé gbogbo weekend ṣó wá yẹ kẹ́ parí ẹ̀ pẹ̀lẹ́pẹ̀ Ayọ̀délé mo sọ fún ẹ títí mo ní àgbà ẹbí yìí nìyẹn mo ní you are the leader in this house you want us to treat you with respect but you don't respect yourself mo jí ẹ̀gbọ́n wa tó kú ó ti ń rojú ẹ̀ Bímpé tó kú ó ṣe ń rojú ẹ̀ nígbà tó sá kúrò ní Nàìjíríà tó sá nígbà tí bàbá Ọbásanjọ́ díṣẹ́ bàbá Ọbásanjọ́ yìí tó gbógun tì ẹ́ nígbà yẹn jọta ló sá tẹ̀lé ẹ tó ń tẹ̀lé ẹ káàkiri gbogbo ibi tó ń lọ inú yàrá kan ní Kútọ́nù ní Kánò ní gbogbo ibi tó gbà lọ ṣé bí mo jí yẹn ni ṣé ó jẹ́ kó jẹ́ pé mo jí yẹn lénìí ló tún rojú ẹ̀ káàkiri wípé kò dáa kò sẹ́ni tó dáa lọ́dọ̀ ẹ̀ kò sẹ́ni tó dáa lọ́dọ̀ ẹ̀ nobody is good to you ìwọ nìkan ló dáa jù ó jọra ẹ lójú àwọn ọmọ ẹ mò ń sọ fún ẹ jẹ́ kó máa lọ sí ọ̀dọ̀ ìyá mi bá ṣókí bó ṣe pé yẹn wípé àwọn ń bọ̀ wálé bọ́ta lé please let them go there now bó ṣe náà máa nà wọ́n náà máa nà last born ẹ jọjú rọ̀gbà nígbà bólú bẹ́ẹ̀ ṣe pè ìyá mi pẹ̀lú ìyá yín bẹ̀ tẹ́ pè ìyá mi ìyá bàbá yín wípé ẹ̀ ń bọ̀ wá nà ẹ̀ ń bọ̀ wálé bọ́ta tí ẹ̀ bá lọ síbẹ̀ òfò lẹ máa ṣe tí ẹ̀ bá lọ lé ìyá mi síta bẹ́ẹ̀ ṣe sọ wọ́n ti pe Ọọ̀ni Ifẹ̀ pé kó pe bàbá yín kó bá bàbá yín sọ̀rọ̀ mò ń sọ ẹni tó bá túmọ̀ mí ní pọ̀ nífẹ̀ẹ́ fúnra mi ṣùgbọ́n ẹni tó bá ń gbọ́ kó bá mi bẹ̀ Ọọ̀ni báyìí kó má bẹ̀ wọ́n pé kó má lọ o Ọọ̀ni of Ifẹ̀ of Nigeria please ẹ má bẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe o ẹ má bẹ̀ o ẹ jẹ́ kó lọ Tony Sarumi my one and only brother pàdí mi please ẹ jẹ́ kí ó lọ straight káwọn ọmọ ẹ lọ lé ìyá mi síta
Like 2 years ago ló ní kí màmí kó lọ tà àwọn ilé tó ní àwọn ilẹ̀ tó ní nǹkan tó ní kó lọ máa tà tó kó fẹ́ ṣí sí o fẹ́ ṣí síta olórí burúkú lé ẹ́ ìyá àdìgbò jókòó síbẹ̀ àwọn ọmọ ẹ̀ ń rí màmí fín ọmọkùnrin gidigba 4 ló ní lọ́wọ́ ó máa tẹ́kù òlé ayé yìí 100,000 orí burúkú ẹ̀ tó ń sẹ́ndì sákàǹtì màmí mo ti sọ fún wọn títí ẹ lọ ti àkáǹtì yìí because àmọ́ orú yín wọ́n fún wọn 100,000 wọ́n fún wọn ní 45 pounds every month owó oúnjẹ olóṣì wèrè ọlọ́run gígùn kó kúkú máa bóra kó máa lo yẹrí ṣé o mọ̀ pé ó pè é lé ayé ẹ̀ fèyí ṣara ṣé o mọ̀ pé ó pè é gan number 1 ni mo wá fún ẹ mo máa tún do another 2 hours kan fi débẹ̀ kí n tó tún wá pọn lẹ̀kùn fún ẹ again 2 hours ni mo tún fún ẹ àwọn ọmọ ẹ wọ́n retí wọn ìyá yàn ní kó ń bẹ o kó wá lè síta bó ṣe sọ gẹ́lẹ́ ni kó wá lè síta ọ nífẹ̀ẹ́ ẹ má bẹ ayọ̀ o ẹ má bẹ ayọ̀ pé kó má lè yá ẹ síta o ẹ má bẹ o ẹ̀yin ènìyàn mi mo fẹ́ fi lè parí ọ̀rọ̀ ẹ má gbé nílé ọmọ o àgàgà ọmọ tó bá níyàwó olórí ibú àbò lọ́kọ olórí ibú ẹ má gbé nílé ọmọ o ṣe rí ilé ayé mi lóde ẹ má gbé nílé ọmọ o ọmọ tó bá ẹ jẹ́ tún sọ fún yín ilé tó tún lọ fún màmí o fún màmí ní ilé o lọ fún wọn nílé nígbà tó fẹ́ kó lórí o lọ fún wọn nílé ilé yẹn o wá gba kí ilé yẹn o lọ fẹ́ sáré sùn síbẹ̀ àbò lọ sékìtì o fẹ́ sáré lónú ilé yẹn o lọ ilé yẹn o wá lọ gba tẹ́nàntì sínú ilé yẹn o kó ẹrù màmí sí ìta o kó ẹrù ìyá ẹ o kó sí ìta o lọ gba tẹ́nàntì sínú ilé yẹn ìgbà tí màmí lọ sílé yẹn ó fẹ́ lọ kó ẹrù ẹ̀ ó ní di generator ó fẹ́ lọ kó when she got there she saw a generator in the rain. I called you mo ní gọ́ọ̀fù mo lóò sọ fún mi wípé EFCC ní pé wọn gbọ́dọ̀ lọ sínú ilé yẹn mo ní bò ó ti gbé léyìn ó ti gbé fún tẹ́nàntì mo ní mo dẹ̀ sọ fún màmí o mo lọ́mọ tó bá lóun kọ́lé fún ẹ tí ò fún ẹ níwèé ilé lórúkọ ẹ kò fún ẹ nílé o bọ́sẹ̀ má dá màmí lóhùn bó ṣe rí kọ́ yẹn ẹlẹ́sìn nìyẹn politics tó ń ṣe Nàìjíríà that is what you are doing in this family olówó ẹ kì í ṣọlọ́run àṣírí ẹ òun ló bò ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin ẹ má gbélé ọmọ ìbá ṣe one room if na only 1 room your money have stay in 1 room don't go live with children o if you live with children they go to, especially the child wey im wife or your husband na olórí burúkú keep your 1 room jejejeje o or else if you have wife wey be like Fayoshe's wife the SU the one wey you dey see wey no dey wear makeup wey no dey hear you know they call me sinner because me I have all of this they say me I'm the bad one I'm a terrible child I have piercing all over me abi you see my hair me I'm a sinner I like to be a sinner I don't believe in God I don't go to church I don't do none of that fuckery torí irú àwọn èèyàn báyìí ni wọ́n ti bà ìgbàgbọ́ jẹ́ wọ́n ti bàjẹ́ torí wọ́n lo earring torí wọ́n wá kíní ẹ wá ń wò wọ́n bí èèyàn ńlá ẹ ń wò wọ́n you look at them as if they know as if they're children of God. Who the fuck do you people know God? You people don't know God. You people don't know God. You people don't know fuckery. Tí àwọn ọmọ ẹ Bólú Rọgbà Nígbà Jọjú ìyàwó ẹ tí ẹ bá lọ lé ìyá yẹn síta bẹ́ẹ̀ ṣe pè é lẹ́ni pé ẹ ń bọ̀ wá lé síta Ṣàngó ló máa pa yín àrá ló máa pa yín tẹ́ bá ṣe kò ní jiná tó bá jiná ó máa jóná ni tó bá di táìmù tẹ́ máa jẹ ó máa dànù ni ó fẹ́ tẹ́ ni ó dẹ̀ máa tẹ́ dànù gbogbo ilé ẹ tí mo mọ̀ ní London ni máa gbé bánà fún ẹ tí ò bá ṣọ́ra mo dídùn du eléyìí fún ẹ mo ń padà bọ̀ wá báyìí. Lovers all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ tí àbúrò Fáyọ̀ṣe tó ti sọ yìí kí ni fíìl tí ẹ̀yin tẹ́ jẹ́ fi wá sí wa nílé ẹ bá wa sọ̀rọ̀ kẹ́ comment kẹ́ tún bá wa share I really appreciate the support you so far so ẹ sí gan ni we love you all thanks for watching.